أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Nípa ọ̀rọ̀ tá à ń bá lọ lánàá, ta lẹni ire? Ta ni a lè pè ní ẹni ire? Ẹni tá a lè pè lẹ́ni ire òun náà ni olùpáyà Ọlọ́run ọba. Ẹni tí ò bá páyà Ọlọ́run onítọ̀hún kì í ṣẹni ire. Lápèjúwe ìwọ tó já sí wípé onípáyà Ọlọ́run, àwọn ìwà burúkú, ìwà tí ò dáa, nígbà tí ṣètánì bá ń pàṣẹ fún ẹ láti pé kó o ṣe, ìbẹ̀rù Ọlọ́run ní jẹ́ kó o lè ṣe é. Àìníbẹ̀rù Ọlọ́run ló mú kí ọkọ kó máa ṣàsíyàwó, kọ́kọ́ máa ṣàsíyàwó, kíyàwó máa ṣàsọ́kọ. Àìníbẹ̀rù Ọlọ́run ni ọmọ ìyá méjì ni wọ́n fi ń dára wọn. Àìníbẹ̀rù Ọlọ́run ló já sí wípé owó ẹ̀jẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Ádámọ̀ ń wá kiri. Ẹni tó bá níbẹ̀rù Ọlọ́run, gbogbo tí Ọlọ́run bá pa láṣẹ wípé kó ṣe, ó máa ṣe. Èyí tó Ọlọ́run bá sì pa láṣẹ pé eléyìí ká má ṣe, kò ní ṣe. Nítorí náà ẹni tí ò bá níbẹ̀rù Ọlọ́run kò sí nǹkan tí ó lè ṣe. Kò sí ohun tí ó lè ṣe. Ó lè ba tèèyàn jẹ́, ó lè ṣàṣìyàn kónítàn kó rìn wọgbó. Nítorí náà mo rọ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa, ẹ jẹ́ ká lọ níbẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ níbẹ̀rù Ọlọ́run, káwa náà ká lè dà gẹ́gẹ́ bí ẹni ire. Ká lè fi ìjẹ́ni ire wa ká fi ju àwọn tàná. Ó dọwọ́ wa nínú oṣù Ramadan yìí, gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá mọ̀ wípé a ti ṣẹ̀ sẹ́yìn tó jẹ́ nǹkan tí Ọlọ́run bá lòdì sí, ẹ jẹ́ ká lọ túbá. Tá a bá sì ti túbá, ẹ má jẹ́ ká padà lọ sídìí ẹ̀ mọ́. Lágbára Ọlọ́run, ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ yìí ló máa parí ẹ̀, insha Allah bi kudratillah. Nínú ọdún 2020 yìí, gbogbo oore tí kálukú wa ń tọrọ ó máa tó wa lọ́wọ́ lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run, àní rógun gbàmígbàmí, àní rógun àsáré wọlé sáré jáde. Ọlá àlùbáríkà ya Ànábì Muhammad, ọlá sallallahu alaihi wasallam, ọlá sallallahu alaihi wasallam. Allahumma salli ala sayyidina Muhammadil Fatih lima ughliqa wal khatim lima sabaq, nasiril haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi haqqa qadri wa miqdaril azim. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin. Alhamdulillahi rabbil alamin.